Dárúkọ àwọn oṣù tó wà nínú ọdún ní èdè Yorùbá. Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Ògùdú, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́wẹ̀, Ọ̀wàrà, Bẹ́ni, Ọ̀pẹ. Yorùbá dùn lásà, ó dùn lásà. Yorùbá dùn lọ́rọ̀, ó dùn lọ́rọ̀. Yorùbá dùn lẹ́wà, ó dùn lẹ́wà. Yorùbá dùn létè, ó dùn létè. Yorùbá dùn níṣe, ó dùn níṣe. Yorùbá dùn lẹ́wà, ó dùn lẹ́wà. Yorùbá dùn lọ́rọ̀, ó dùn lọ́rọ̀. Yorùbá dùn níwà, ó dùn níwà. Tọ́ ẹ kú lé làkàrà lé o, ẹ̀rì wá làkérò ọ̀nà tó bá tá bá ti ríra ẹni tọ́jọ́ méjì mẹ́ta ẹkú àti làkèrè ẹni. A tún kí yín káàbọ̀ ẹ̀yin ará ilé èrò ọ̀nà, ẹ̀yin ti wà nítòótọ́. A tún kí yín káàbọ̀ sórí ètò yín, ètò kan náà, ètò wa Yorùbá wa ní ilé-iṣẹ́ African Children Network náà láti wá. Àwa ni tiyín, ẹ̀yin náà là ń bá nígbà gbogbo. A dúpẹ́ fún ojú tẹ́ fi ń wò wá àti etí tẹ́ fi ń gbọ́ wá. A sì gbàládùra wípé àtójú kò ní fọ́, etí náà kò sì tún ní di lógo Ọlọ́run. Ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò náà. Èmi ni tiyín nítòótọ́, Olúwayẹmí aya Dàda. Nílé Ifẹ̀ lèmi ti wá. Ilé Ifẹ̀ òye, Ifẹ̀ òye, olórí ayé gbogbo. Mo forí yan gísà mi sílé, kí mi mọ̀ sí náà ìlòdè o. Èmi lọmọ láwọ àlàkà àpáàrà, irun ọmọ ju wòde. Èmi lọmọ olódò kan ò tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. Èmi lọmọ olódò kan ò tarararara. Èmi lọmọ olódò kan odò kan ọ̀sán wéréke, ọ̀dà ìkùlé ọ̀sílẹ̀, ọ̀dà bàtà, aṣákẹ́kẹ́ ojú, ìyẹn gbọ́dọ̀ buhun, ìyẹn àbàbàjá ojú náà, a gbọ́dọ̀ bu ẹsẹ̀. Òbúrò onísọ̀bọ̀rọ̀ ní òbomi odò náà gbẹ. Sọ̀bọ̀rọ̀ lèmi o, ó di dandan kí n máa bá lábẹ́. Èmi lọmọ ojú rábẹ́sá, mi ò gbọ́dọ̀ ṣojo. Ẹ káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí i. Ẹ̀yin ti wá nílé, ẹ wá nǹkan fìdílé, kẹ̀sì fìdílé nǹkan, nítorí pé a tún ti dé bá a ṣe máa ń dé nígbà gbogbo pẹ̀lú àwọn ọmọ wa lápàtún àti lápàsí mi lóhùn. Tá bá sì ń wojú wọn, ẹ rí i pé gbogbo ojú wọn ló gún régé, gèlè orí wọn ó gún régé, fìlà orí wọn régé ni a pè lónìí yìí. A dúpẹ́ wípé ọba Èdùmàrè ó fún wa ṣe. Lẹ́ẹ̀kan sí lórí ètò náà látún wà yìí o, látún ti dé Yorùbá wa ní ilé-iṣẹ́ móhùnmáwòrán African Children Network. Láì ní dènà pẹnu, ìbẹ̀rẹ̀ lápá òsì mi ní àyín yìí ni abẹ́rẹ́ àwọn ọmọ yìí, àwọn adúmáadán. Ojú yín gún régé gan, owó lẹ́kẹ́ ọrùn yín gan náà bó ṣe gún régé, gbogbo ẹ̀ kàn gún régé, ó gún régé lónìí. Kí lorúkọ rẹ̀? Orúkọ tèmi ni Azeez Bọ́látifẹ́. Láti ilé ẹ̀kọ́ wo ló ti wá? Láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Àwárò Islam Ẹlẹ́yẹlé Ìbàdàn. Àwárò Islam Ẹlẹ́yẹlé Ìbàdàn. Bàbá ń kálé ní èjì ẹ̀ta, ó ti tọ́ ọmọ ọdún mélòó? Ọmọ ọdún 11 ni ọ́. Ó ga ọ́. Ọmọ ìlú bó gan ni ọ́? Ọmọ ìlú Ìṣẹ́yìn ni. Ìṣẹ́yìn Orò, ọmọ ẹbẹ tí mo kọ́. Ṣé o lè kóríkì Ìṣẹ́yìn fún mi? Ó yá kìkì ń gbọ́. Ìṣẹ́yìn Orò, ọmọ ẹbẹ tí mo kọ́. Ìlú Ẹ̀yọ̀ kíkẹ́ gan, nínú ojúbú mi tó jẹ nínú. Ẹ bá ń pàtẹ́wọ́ fún ọmọ ẹ gbìyànjú náà. Ajíbẹ̀jẹ̀ wọn ní ó ṣe díẹ̀ ló lè. Ọ̀gá ìyá amúdá ẹnìkan ni ìyá rẹ̀ orí kankan mú o. Ẹ bá tún pàtẹ́wọ́ fún lẹ́ẹ̀kan sí i. Tọ́ arábìnrin mi, ojú gún régé o, àbójú gún régé ni ká pè ọ́ ni. Kí lorúkọ rẹ? Orúkọ mi ni Adétúnjí Esther Olúwatófẹ́mi náà. Tọ́ ilé ẹ̀kọ́ wo ló ti wá? Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Àwárò Islam. Àwárò Islam. Ó tó ọmọ ọdún mélòó? Ọmọ ọdún mẹ́wàá. Ọmọ ìlú bo ni ọ́? Ọmọ ìlú Ìbàdàn. Ẹ pàtẹ́wọ́ fún. Èyí ló wá mú mi bọ́ sí ọwọ́ ọ̀tún mi ní àyín yìí. Mo rá àwọn ojú yìí náà àní lónìí yìí. Gẹ́gẹ́ ti ṣe gẹ́gẹ́ lónìí yìí. Àtijọ́ ríra wa báyìí. Tọ́ kí ló kọ rẹ arábìnrin? Orúkọ
ó ń sọ̀rọ̀ sókè ó mọ̀ pa ti Orúkọ sọ. tèmi ni Azeez Rọ̀díà. Azeez Rọ̀díà láti ilé ẹ̀kọ́ Láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣètò àgbájé ìlú olóyè àgbájé. Níbo ni olóyè ní ilé ẹ̀kọ́ ọ̀hún náà wà? Ayẹyẹ ń bàdàn bí ó tó ọmọ ọdún mélòó? Ọmọ ọdún 13 ni ọ. Láti ìlú bo ló ti ṣẹ̀ wá? Ọmọ bíbí ìlú Ìbàdàn ò sọ̀rọ̀ sókè dáadáa, sẹ́rù ń bọ̀ ni, àní kẹ́rù má bọ̀ jẹ́ ń bọ̀ ṣe kínní rẹ̀ dáadáa, wò jẹ́ ó sàn wá sí. Ìlú Ìbàdàn àbí Àgbéfì ó yá ṣé o lè kí o lè mórí kí bẹ̀. Ọmọ àgbàdé òpin láòpin lè ṣe àgbẹ̀ ẹnì kejì lẹ́sìkò mẹ́ta lóye. Ẹ bá ń pàtẹ́wọ́ fún un, ó gbìyànjú, ìfà inú mi dùn gan-an gidi sí ọ. Tọ́ ó kàn yín ẹ̀yin bàbá wa, ẹ̀yin nìkan ni bàbá wa lórí ètò yìí lónìí o. Ó yá kí lorúkọ yín? Akeem Bashit láti ilé ẹ̀kọ́ olóyè àgbájé, láti ilé ẹ̀kọ́ olóyè àgbájé. Ó tó ọmọ ọdún mélòó? Ọmọ ọdún 12 láti ìlú bo. Ibo la gbé bí ọ? Ọmọ ìlú bo ni ọ? Abẹ́òkúta. Ṣé o mórí kí Abẹ́òkúta? Ṣé ẹ dákun ẹ bá ń pàtẹ́wọ́ fọ́mọ yìí náà. Kó gbogbo àwọn ọmọ mi lórí ètò lónìí ni wọ́n mórí kí ìlú wọn, ọmọ ọkọ ni wọ́n. Ẹ ti rí òun láti kọ sójú pátákó yìí gbogbo àwọn nọ́mbà ìbéèrè ta ní béèrè lónìí ni 7 ìbéèrè 7 lẹ́yìn láǹfààní láti béèrè. Ẹ̀yin náà ní àǹfààní ní láti béèrè láti dáhùn ìbéèrè 7. Àwọn ó dáhùn ìbéèrè 7, ẹ̀yin náà ó dáhùn ìbéèrè 7, èyí tó túmọ̀ sí pé nọ́mbà 7 lójú pátákó. Nọ́mbà 16 ló wà lójú pátákó. Nọ́mbà 16 ni tá a bá sì sọ yọ 7 lọ́nà 2 kúrò nínú 16 yóò kù 2. Àfúnyín láǹfààní wípé kẹ́lì fẹ́ káàkiri kẹfọ́n ká sínú ibẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní mu lẹ́yọ kọ̀ọ̀kan. Eléyìí tẹ́ bá ti wá lè dáhùn, àwọn tó bá ti lè dáhùn ẹ̀ wọ́n kàn fi ṣe wọ́n sọ sí kọ̀rọ̀ ẹ̀rẹ̀kẹ́, wọ́n mú lọ nìyẹn tí wọ́n. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látàbàlà ọ̀dọ̀ àwọn olóyè àgbájé. Kí ni ìbéèrè yín? Ìbéèrè wo lẹ mú mẹ́? Ìbéèrè 13. Ìbéèrè 13 tó ń sọ fún wa rèé o. Ó ní o polówó oúnjẹ yìí ni o. Ṣé o mọ̀ polówó oúnjẹ dáadáa? O lè polówó ọjà dáadáa. Ó yẹ kó lè polówó. Ó ní o polówó oúnjẹ yìí. Ó ní o polówó oúnjẹ àbàrí. Ọmọ tán pè lábàrí. Ẹjọ́ sọ náà ni bí wọ́n bá mọ̀ kó sọ, kì í ṣe ti ilé ẹ̀kọ́ yín ló ní ìbéèrè yìí, ẹ̀yin fúnra yín nìkan lẹ ní. Tó bá ti mọ̀ kó sọ, ẹni tó bá ti mọ̀ nínú ẹ̀yin méjèèjì ló láǹfààní àti sọ àbàrí. Ẹ mọ̀ tán pè lábàrí? Ẹ mọ̀ tán pè lábàrí? Ó mọ̀ tán pè lábàrí? Ṣẹ́yìn mọ̀ tán pè lábàrí? Jókòó kó sọ ni. Àmàlà ilépo. Àbàrí. Kì í ṣe àkàrà ilépo là ń pè lábàrí. Ìwọ sọ tí ẹ ní, ó yá sọ. Kí làbàrí? Mi ò gbọ́. Àbàrí ilépo. Sọ̀rọ̀, ó sọ̀rọ̀ sókè, ó sọ̀rọ̀ sókè. A kì í ṣàbàrí ilépo, ẹ̀yin méjèèjì kò sẹ́ni tó gbà. Ẹ wá pé kùn. Má dá mi lóhùn. Ẹ pé kùn. Èmi fi bá yín lójú, mo fi bá yín nímú. Mo fi bá yín lójú, mo tún fi bá yín nímú. Kùn. Àbàrí ni bí ọ̀lẹ̀ ni, ṣùgbọ́n àgbàdo la fi ń ṣe é. Àgbàdo la fi ń ṣe é. Ní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé tí wọ́n bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn, wọ́n á kọ́kọ́ rẹ àgbàdo yẹn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n á rẹ àgbàdo yìí, wọ́n á kọ́kọ́ bomi gbóná rẹ kó lè rọ̀. Àsìkò tágbàdo pọ̀ yìí, ó ní àbàrí ló máa ń wọ́pọ̀ jù tó máa ń ṣe. Wọ́n á bomi rẹ, tó bá ti bomi rẹ, àwọn kan wà tó jẹ́ pé wọ́n á sá ilá bíi 2 sí 3 tàbí sí 4. Wọ́n á sá ilá sí, wọ́n wá fi rodo, wọ́n fi tàtàṣé àti àlùbọ́sà tó dáadáa, wọ́n fi sí, ni wọ́n wá ṣe bí ọ̀lẹ̀.
wọ́n pọ́n léwé ni nígbà tó bá ti pò pọ̀ wọ́n fepo sí wọ́n wá pò pọ̀ wọ́n wá sí bí ọ̀lẹ̀ ṣùgbọ́n nígbà tó bá wá máa polówó ẹ̀ bá ṣe máa ń polówó ẹ̀ rí wọ́n ní tepo tiyọ̀ bí ọ̀lẹ̀ tepo tiyọ̀ bí ọ̀lẹ̀ ṣé ẹ ti mọ bá ṣe ń ṣe àbàrí kí ni a fi ń ṣe àbàrí ọ̀hún àgbàdo ó yẹ pàtẹ́wọ́ fèmí náà tó ó kàn yín àwárí Islam kí ni ìbéèrè yín ìbéèrè kejì ni àwọn àwárù Islam mú ìbéèrè kejì ń béèrè ní wípé ìlànà mélòó ni à ń gbà ya ọ̀rọ̀ wọnú èdè Yorùbá tẹ́tí sílẹ̀ fún àwọn ìdáhùn tó ṣeé ṣe tó máa mú kan nínú ẹ̀ ọ̀nà mélòó ni à ń gbà ya ọ̀rọ̀ wọnú èdè Yorùbá èyí túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ àyálò tá à ń yá wọnú èdè Yorùbá ọ̀nà mélòó là ń gbà yá wọnú èdè Yorùbá a ó ní mẹ́jọ b mẹ́ta d méjì e mẹ́rin èwo nínú mẹ́rẹ̀ẹ̀rin ni. mẹ́ta ó ṣí ó bọ́ sọ́dọ̀ wọn mẹ́jọ rárá ẹ̀yin méjèèjì lẹ ṣí ọ̀rọ̀ àyálò nínú èdè Yorùbá ìlànà méjì ló bá wá ìlànà méjì la fi ń yá ọ̀rọ̀ lò nínú èdè Yorùbá ìlànà mélòó ni mo pè é méjì àfetíyá àti àfojúyá kí ni mo sọ o àfetíyá àti àfojúyá àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé tó bá mu àwọn ọ̀rọ̀ àyálò ní àwọn ọ̀rọ̀ tá a yá yálà láti inú èdè Gẹ̀ẹ́sì tàbí inú èdè Haúsá tàbí inú èdè Lárúbáwá irú àlàáfíà ń sìn yìí ajá láti inú èdè Lárúbáwá ni àlàáfíà tábìlì ní ìsìn nínú èdè Gẹ̀ẹ́sì láti yá wá tó jẹ́ tébù so àwọn kan wá tá à ń fetí yá àwọn kan wà tá à ń fojú wa tó jẹ́ pé àwọn tá a fetí yá ní bá a bá ṣe gbọ́ tẹ́lédè ṣe pé òun lá ṣe mú wọnú èdè tiwa àwọn àfojúyá ní pé bá a bá ṣe rí tí elédè ṣe kọ sílẹ̀ òun náà lá ṣe mú wọnú èdè Yorùbá ó kàn jẹ́ pé tó bá ti dénú èdè Yorùbá àwọn ibi tí a ti rí ìsùpọ̀ consonant ní ibẹ̀ a mọ̀ fi fáwẹ́lì láàrin kó lè bá ìjẹyọ ọ̀rọ̀ mú nínú èdè Yorùbá ó yẹ pàtẹ́wọ́ fèmí náà ìlànà méjì péré ni ẹ̀yin tagbájé ìbéèrè kélòó. ìbéèrè kẹrin sọ wípé dárúkọ inú àwọn èdè méjì tí a ti lè yá ọ̀rọ̀ wọnú èdè Yorùbá. Dárúkọ inú àwọn èdè méjì tí a ti lè yá ọ̀rọ̀ wọnú èdè Yorùbá. Ení, èjì, ẹ̀ta, ó bọ́ sọ́dọ̀ yín. Lárúbáwá ó dé ní. Tọ́ mi ní fẹ̀yìn méjèèjì nítorí pé mo ṣe dárúkọ àwọn inú èdè tá a ti lè yá wọ inú èdè Yorùbá ni mo lérò pé ó yẹ kẹ́ ẹ gbà mo ṣe dárúkọ wọn tán ni so irọ́ ó ti lọ inú èdè tá a ti ń ya ó gba Lárúbáwá ṣùgbọ́n mi ní fún nítorí pé kò gbàgbé ni mi ṣe ní fún ọ gẹ́gẹ́ bí àmúsọsẹ́nu Lárúbáwá Gẹ̀ẹ́sì àti nínú èdè Haúsá ó yẹ sọ bẹ́ẹ̀ o Lárúbáwá Gẹ̀ẹ́sì àti nínú èdè Haúsá ó yẹ pàtẹ́wọ́ fún mi. ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ sójú ọjà. ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ẹ ṣé gan ẹ máa bá wa wo African Children Network lórí ètò Yorùbá wa. ẹ ṣáà máa bá wa tẹ láìkì ẹ máa kọ́mẹ́ntì kí wọ́n ṣe ẹ ṣé o. ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀yin tàwárù Islam ó yá kí ni ìbéèrè yín o. ìbéèrè kẹwàá sọ wípé kí ni orúkọ oyè àwọn ọba yìí gẹ́gẹ́ bá a ṣe ní Olúbàdàn ti ìlú Ìbàdàn kí ni orúkọ oyè àwọn ọba ìlú tí mo fẹ́ dárúkọ yìí Ẹ̀gbá
kí ni orúkọ oyè ọba ìlú Ẹ̀gbá? Àti Òṣogbo, kí ni orúkọ oyè ọba ìlú Ẹ̀gbá àti Òṣogbo? Ẹ̀yin kọ́ lẹ ní ìbéèrè o. Ọba ìlú Ẹ̀gbá àti ọba ìlú Òṣogbo, kí lorúkọ oyè ọba ìlú Òṣogbo? Rárá o. Kí lorúkọ oyè ọba ìlú Ẹ̀gbá? Tọ́, ó kàn yín, orúkọ oyè ọba ìlú Òṣogbo? Rárá. Tọba ìlú Ẹ̀gbá ńkọ́? Aláké. Rárá. Aláké ti ìlú Ẹ̀gbá, ẹyọ kan náà lẹ gbà níbi méjèèjì, ẹ pàtẹ́wọ́ fún wọn. Mo bọ́ sọ́dọ̀ ẹ̀yin ti olóyè Àgbájé. Olóyè Àgbájé, óyá. Nọ́mbà wo lẹ mú? Ìbéèrè kẹta sọ wípé ìlànà wo ni a gbà yá àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọnú èdè Yorùbá? Ìlànà wo la gbà yá àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Ọ̀rọ̀ tí mo fẹ́ dárúkọ yìí, ìlànà wo la gbà yá wọn wọnú èdè Yorùbá? Dókítà. Ṣé àfetíyá ni àbí àfojúyá? Dókítà. Sọ̀rọ̀ sókè. Àfetíyá ó gbà ó kù kejì. Mósìsì. Ṣé àfetíyá ni àbí àfojúyá? Rárá, àfetíyá ni Mósìsì. Fúndé yìí ẹ gba ìlàjì nínú òdìdí máàkì yín. Ẹ pàtẹ́wọ́ fún wọn, wọ́n gbìyànjú. Ẹ pàtẹ́wọ́. Mo bọ́ sọ́dọ̀ yín Àwárò Islam. Ìbéèrè kẹfà. Ìbéèrè kẹfà sọ wípé ọjọ́ wo ni Yorùbá ń pè ní ọjọ́rú àti ọjọ́bọ̀? Ọjọ́rú Wednesday, ọjọ́bọ̀ ńkọ́? Thursday. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Mo bá sọ́dọ̀ àwọn títí olóyè Àgbájé. Kí ni ìbéèrè yín? Ìbéèrè keje. Ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ a kàn sí wọn ní òkè lọ́hùn. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa, ẹ ṣé gan. Ẹ máa bá wa wo African Children Network lórí ètò Yorùbá wa. Ẹ ṣáà máa bá wa tẹ̀ láìkì, ẹ máa kọ́mẹ́ntì kí wọ́n ṣe ẹ ṣé o. Ẹ káàbọ̀ padà sórí ètò náà. Ìbéèrè keje tí àwọn tí olóyè Àgbájé mú sọ wípé kí ni Yorùbá ń pè 300 ní òǹkà tiwọn? Ọ̀ọ́dúnrún. Kí ni wọ́n ń pè 400 náà ní òǹkà? Irinwó. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn o. Ọ̀ọ́dúnrún àti irinwó. Irinwó. Mo bá sọ́dọ̀ yín ẹ̀yin títí Àwárò. Ìbéèrè kẹjọ. Ìbéèrè kẹjọ. Ìbéèrè kẹjọ sọ wípé Yorùbá a máa sọ ọmọ ní oríkì. Wọ́n a máa sọ ọmọ ní oríkì. Bó tilẹ̀ ṣe pé wọ́n fún lórúkọ, wọ́n a tún máa sọ ọmọ ní àwọn oríkì kan. Dárúkọ oríkì méjì fún ọkùnrin àti oríkì méjì fún obìnrin tí Yorùbá máa ń sọmọ wọn. Tóbìnrin. Àríkẹ́. Àjọkẹ́. Ẹ bá ń pàtẹ́wọ́ fún. Ó yá kú tọkùnrin o. Àkànhó. Okay. Àkànní. Ẹ bá ń pàtẹ́wọ́ fáwọn ọmọ yìí. Àkànní. Tọ́, ó bọ́ sọ́dọ̀ yín ẹ̀yin olóyè Àgbájé. Ìbéèrè kọkànlá. Ìbéèrè kọkànlá. Ìbéèrè kọkànlá. Ìpolówó ọjà ló ṣàyọ sí yín lónìí. Ẹ pàtẹ́wọ́ fúnra yín ná. Wọ́n ní kó polówó ọjà, kó polówó oúnjẹ yìí ni o. Kó polówó àgbàdo.
o gbọ́dọ̀ mọ́ lè polówó àgbàdo o. Èyíkéyìí àgbàdo bó lè ṣe sísè eléyìí tó bá mọ̀ polówó nu gbogbo ẹ̀ náà ni. Ìbéyìí ní àgbàdo wọ́n tún máa ń pè ní láńgbèjì náà o. Iṣu ńkọ́ tó bá fẹ́ polówó iṣu sọ̀rọ̀ sókè mo fẹ́ gbọ́ ò tí sọ̀rọ̀ sókè tó jókòó. Mú yẹ o ó tú epo àbí ó tú epo mú yẹ ó túmọ̀ sí pé ìwọ ọmọ ẹ fẹ́ràn oúnjẹ gan o àbí bẹ́ẹ̀ kọ́. Ó yẹ bá ń pàtẹ́wọ́ fún ẹ pàtẹ́wọ́ fún ó gbà o. Ẹ̀yin tí àwárù Islam ó yá. Ìbéèrè kejìlá sọ wípé òrìṣà wo ni à ń fi ajá bọ ní ilẹ̀ Yorùbá? Ògún, ẹ bá ń pàtẹ́wọ́ fún un. Ẹ̀yin títí Tàgbájé olóyè Àgbájé ó kàn yín. Ìbéèrè karùn-ún. Ìbéèrè karùn-ún sọ wípé dárúkọ àwọn oṣù tó wà nínú ọdún ní èdè Yorùbá ní sísẹ̀ntẹ̀lé. Àwọn oṣù tó wà nínú ọdún, oṣù mélòó la ní nínú ọdún kan? 12. Ó yá wá dárúkọ wọn ní Yorùbá. Irọ́ o, rárá o. Tọ́ ó bọ́ sọ́dọ̀ àwọn tàwárù. Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Ògún, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́wẹ̀, Ọ̀wàrà, Bẹ́ẹ̀ni, Ọ̀pẹ. Lákọ̀ọ́kọ́ náà ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn náà. Ṣùgbọ́n kì í wá ṣe ṣẹrẹrẹ là ń pè ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà. À ń kọ́ lórin iṣẹ́ ìgbórin yẹn rí ni. Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́wẹ̀, Ọ̀wàrà, Bẹ́ẹ̀lú, Ọ̀pẹ. Bá a ṣe máa ń sọ nìyẹn. Ṣé ẹ lè kọ́ níyẹn bí mo ṣe kọ́? Ẹ ti gbọ́ rí dáadáa. Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún. Ìwọ sọ jáde o. Ọ̀wàrà, Bẹ́ẹ̀lú, Ọ̀pẹ. Ó dàgbà náà. Ẹ̀yin ló kàn àwárù. Ilé ẹ̀kọ́ àwárù. Ìbéèrè kìíní. Okay. Tọ́. Ìbéèrè kìíní. Ìbéèrè kìíní sọ wípé dárúkọ ẹranko abìyẹ́ 4. Abìyẹ́. Mẹ́ranko tán ń pè lábìyẹ́. Tó níyẹ́. Ẹ bá pàtẹ́wọ́ fọmọ yìí. Àwọn ìjìnlẹ̀ gidi nu. Ó yá ẹranko abìyẹ́ 4. Ẹyẹ ẹranko abìyẹ́ ni àṣá. Ṣáwọn nìkan náà ni àwọn ẹyẹ nìkan? Ṣé o mọ̀ pé ẹyẹ náà làṣá? O ti dárúkọ ẹyẹ, ẹyọ kan ni mo sì gbà wọlé nínú gbogbo ń tẹ́ dárúkọ òun. Àṣá. Ẹranko abìyẹ́. Ṣé ẹranko abìyẹ́ ìwọ náà tún sọ ó sì ti sọ lẹ́ǹkan o. Ẹranko abìyẹ́ mi ò gbọ́. Tọ́ ó kò lọ́dọ̀ yín. Adìyẹ. Ṣé ń gbọ́ báwọn? Pẹ́pẹ́yẹ. Kànnàkànnà. Àṣá. Ó yẹ mọ dákọ ẹ lọ. Àwọn ẹranko abìyẹ́ wọ́n pọ̀ o. Òdèrè kókò ẹyẹ náà ni ẹ ti dárúkọ ẹyẹ
ẹyẹ ti wà gbogbo àṣà gbogbo ẹ̀ ó ti wà lábẹ́ ẹyẹ tẹ́ ẹ ti kọ́kọ́ sọ ẹyẹ ń gbogbo wọn ò gbọ́ èwo tún ni tata kí ni English sí tata grasshopper mọ́ ló sọ̀hún àwọn ọmọ mo ti kúrò lọ́dọ̀ tí yín ó yá mo ìfún yín ní ìlàjì ní tiyín ìfún yín ní ìlàjì màá pín ìlàjì fún wọn náà nítorí pé àwọn náà dárúkọ díẹ̀ ìfún yín ní ìlàjì ẹ wá pé gbogbo àwọn tó wà lásì ní sàkání tòlótòló ńkọ́ ẹ dáhùn tòlótòló ńkọ́ adìyẹ ńkọ́ ògòǹgò ńkọ́ tá a máa ń kọrin ògòǹgò bá bẹ́ yẹ àbí kìí ṣe ògòǹgò ní bá bẹ́ yẹ kìnìún bá bẹ́ ẹranko a máa ń kọ lórin ajù wọ́n lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú ni wọ́n pẹ́pẹ́yẹ ara ẹ̀ náà ni àwọn ẹyẹ tí a bá ń sọ wípé abìyẹ́ pé nǹkan kan ẹranko kan abìyẹ́ ó túmọ̀ sí pé gbogbo ẹranko tó ní ìyẹ́ lára àwọn ẹranko tó ní ìyẹ́ lára nù ó yẹ pàtẹ́wọ́ fèmí náà èmi náà gbìyànjú gidi tọ́ ó kàn yín o ẹ̀yin olóyè àgbájé ìbéèrè yín tó parí. Ìbéèrè kẹrìnlá sọ wípé ṣó fẹ́ràn oúnjẹ kí ló oúnjẹ tó fẹ́ràn jù náà o tún ronú sóúnjẹ tó fẹ́ràn jù ìrẹsì ó dáa jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe ìrẹsì. kọ́kọ́ gbé mi kalẹ̀ tọ́ tó bá ti wá wó tó ti hó bàbá san ráìsì bàbá da ráìsì wà da ráìsì sí tó bá ti wá wó bàbá buyọ̀ sí. wà buyọ̀ sí. tó bá ti wá jiná ó wà jẹ ó kàn jẹ ní báwọn ni ó jẹ funfun báláwo ń tiẹ̀. ọ̀fọ̀bẹ̀ sí ẹ bá ń pàtẹ́wọ́ fọ́mọ yìí ọkùnrin tó sì ṣe ó ti ṣe ráìsì tán ní ìgbọ̀nba tá a fi jókòó yìí ẹ bá ń tún pàtẹ́wọ́ fún ó gbà ó. tọ́ mo bọ́ sọ́dọ̀ ẹ̀yin mọ́mì wa láwàárù Islam ìbéèrè mẹ́rìndínlógún tí ṣe 16 àbí ìbéèrè kẹrìndínlógún sọ wípé sọ oríkì ìró fáwẹ́lì tàbí kí ni ìtumọ̀ fáwẹ́lì. tọ́ ẹ pé kún ìró fáwẹ̀lì ni gbogbo ìró tí a bá pè jáde nígbà tí kò sí ìdíwọ́ fún èémí tó ń tinú ẹ̀dọ̀fóró bọ̀ jáde síka ẹnu. kò sí ìdíwọ́ kankan fún èémí tó ń tinú ẹ̀dọ̀fóró bọ̀ jáde síka ẹnu ó ní àwọn ìró fáwẹ̀lì. tàbá tó wá sọ nípa ìró kọ́nsọ́nàǹtì ó máa ń ní ìdíwọ́ ìdàkejì ní fáwẹ̀lì kọ́nsọ́nàǹtì ó dàbí ọ̀rọ̀ àti ìdàkejì rẹ̀. ìró kọ́nsọ́nàǹtì ni àwọn ìró tí a ń gbé jáde nígbà tí ìdíwọ́ tó bá wà fún èémí tó ń tinú ẹ̀dọ̀fóró bọ̀ jáde sí ká ẹnu. oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin ará mi nílé tẹ́ fi kalẹ̀ sí náà tẹ́ bá wa jẹ́ ẹ ṣe ẹ kú àmúmọ́ra wa látàárọ̀. lẹ́yìn ìgbà tí a ti béèrè ìbéèrè bíi méje lọ́wọ́ wọn àwọn méjèèjì náà fakọyọ àwọn tàwárù Islam wọn fakọyọ gidi àti ti olóyè Àgbádéjé náà wọn kẹrẹ rárá àwọn ọmọ mi ò kẹrẹ àwọn méjèèjì ni ò kẹrẹ. lẹ́yìn gbogbo tí a ti ṣe látàárọ̀ àwọn títí
olóyè Agbájé wọ́n ní àmì 4.5 nínú máàkì 7. Wọ́n ní máàkì 4.5. Ó yẹ pàtẹ́wọ́ fún wọn. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn dáadáa. Nígbà tí àwọn títí àwárù Islam School 2 tí wọ́n ní máàkì 4 péré. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ọ̀gá ìyá múdà ẹnìkan ní kò rí nǹkan kan mú jáde. Fún díẹ̀ yìí àwọn títí tolóyè Agbájé ni wọ́n gbégbá orókè nínú ètò wa lónìí. Ó yẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ fakọyọ gan. Ẹ ṣeun gan. Tó láti ilé iṣẹ́ móhùnmáwòrán African Children Network náà ti ní pé ká fún yín ní ẹ̀bùn yìí ó wípé ẹ ṣé ẹ kú ohùn látàárọ̀. Ó ṣeun. Ẹ ti ráwọn ọmọ Yorùbá, àwọn ọmọ tá a kọ́ tó gbẹ̀pọ̀ dáadáa ni. Ó ṣeun. Ó jèrè ó fèrè jẹ́kọ̀ ó ṣe. Wọ́n tún ní fún yín lówó ìrìnnà yìí ó kù síbẹ̀. Wọ́n ní fún yín ní owó ìrìnnà yìí. Owó ìrìnnà tí mò ń fún yín yìí ẹ fi lé àwọn olùkọ́ yín lọ́wọ́ ni o. Ṣé ti gbọ́? Àwọn olùkọ́ yín lẹ máa fi lé lọ́wọ́ tẹ́ bá ti kúrò níbí. Owó ìrìnnà ni kẹ́ dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ yìí àti bàbá wa tó ṣagbátẹrù rẹ̀. Tó ẹ̀yin tí àwárù Islam náà tí yín náà rè àbí adúpẹ́ látàárọ̀ lórúkọ ilé iṣẹ́ móhùnmáwòrán African Children Network. Ó náà ní ká fún yín látọ̀dọ̀ bàbá wa Aṣíwájú Kúnlé Abíọ́nà. Wọ́n tún ní fẹ́yìn náà lówó ìrìnnà o. Gbogbo wa náà lájọ lówó ìrìnnà. Kẹ̀sì fi jíṣẹ́ ẹ fi lé olùkọ́ yín lọ́wọ́ ni tẹ́ bá ti dọ́dọ̀ olùkọ́ yín. Wíwá tẹ́ wá kò já sásán. Tó ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ wa lédè Yorùbá. Ẹ jẹ́ ká máa kọ́ wọn níṣe Yorùbá àti àṣà Yorùbá. Èmi tiyín náà ni nítòótọ́ látàárọ̀ tá a ti ń rọ́ bí odù tá a ń dọ̀ bí òwe látàárọ̀. Èmi ni Olúwayẹmí aya Dàda. Èmi lọmọ Olúfẹ́ Àgbùrè. Èmi lọmọ Adádé Rẹ́mọ. Tó ìpàdé wa bí oyin. Yorùbá dùn lásà.